ìbéèrè ẹlẹ́ẹ̀kejì Professor Banji Akintoye ni mo fẹ́ ni mo rí ká ilé sí. Ǹjẹ́ Sunday Igboho ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ní the old Ondo State láàrin Baba Michael Ajashin, who was governor? Ǹjẹ́ àwọn èèyàn rántí yánpọnyánrin tí Professor Banji Akintoye ó dá sílẹ̀ ní 1982 nígbà tí Professor Banji Akintoye tí àwọn náà lọ team up pọ̀ pẹ̀lú àwọn Fúlàní NPN tí Ondo State tí Ekiti State was part of it ó fi gbiná. Sunday, hold on. How old ni Sunday Igboho láti rántí gbogbo àwọn history yẹn? Ẹ lọ chẹ́kì ìgbà tó ń bí Sunday Igboho àti gbogbo ìgbà tí kìíní ìṣẹ̀lẹ̀ ní 1982 tí Professor Banji Akintoye tó fẹ́ da ilẹ̀ Yorùbá rú torí pé kíni òun náà fẹ́ di deputy governor tó ń fẹ́ topple Michael Adekunle Ajashin. Ǹjẹ́ àwọn èèyàn máa rántí pé Chief Fagbamigbe publisher wọ́n bẹ́ orí ẹ̀ wọ́n gbé orí ẹ̀ sí ẹnu ọ̀nà lé ẹ̀ àwọn MPN people ní Ondo State. Ǹjẹ́ àwọn èèyàn máa rántí pé wọ́n pa Chief Àgbáyéwá gbogbo àwọn ọmọ Yorùbá tó ti contribute sí educational system àwọn ọmọ káàárọ̀ òjìrè? Ǹjẹ́ àwọn èèyàn máa rántí pé díẹ̀ báyìí ló kù bàbá ti tèmi gangan kọ́lọ́ ń fọ̀run rẹ̀ kẹ́ wọ́n bá pa nínú kinní yẹn? Mo fẹ́ jẹ́ kí Professor Banji Akintoye kó jáde síta kó wá sọ fún ọmọ Yorùbá reason tóun ṣe lọ team up pẹ̀lú Fúlàní nígbà Ṣàgàrí MPN pẹ̀lú Akin Ọmọborí owó tí Ondo State fi gbiná. Èmi dáríjì professor ni o, ṣùgbọ́n professor máa láti explain it because ó dàbẹ́ pé gbogbo bí tá ti ń gbé ìrìn àjò yìí lọ again ibẹ̀ ló tún lọ o. Èmi ò dẹ̀ ní spare Professor Banji Akintoye out. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Mo ní ẹ máa ṣiṣẹ́ yín lọ, mi ò dín yín lọ́wọ́. Mo support gbogbo àti gbowó àti bàbá o àti onítìrí mo ti support yín. Tèmi ní pé ẹ ṣòótọ́. Ó sì jẹ́ pé tẹ́nìkan bá gbé nǹkan jáde ẹ dá nǹkan yẹn nù. Ẹni ẹyin wọ́n dá lẹ Sunday Igboho ẹ tó ti wà etí yín di nígbà tó onítìrí lòun àti Igboho jọ wà ní. Sọ́ọ́sọ́ wọ́n dá lẹ Igboho nìyẹn. Ẹ dákọ̀ pé dá lẹ bàbá mọ́. Gbogbo ẹ̀yin mídíà mi ìṣọ̀rọ̀ ẹ̀ ń jáde ẹ jẹ́ ká okay let's talk. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ wọ́n ní wọ́n dalẹ̀ Igboho wọ́n gbéṣẹ́ fáwọn blogger wọ́n ní wọ́n fojú olóore Igboho gúngi. Mo wá fẹ́ bi yín o wọ́n náà fojú olóore Igboho gúngi. Yes, ojú olóore Igboho tán wá fi gúngi yẹn. Nígbà tó ní tìrì máa plan òun àti Igboho jọ ń plan ni. Kódà letter declaration ó wà ní ọwọ́ olóyè Sunday Igboho tí tó fi kú ọ̀la sí ọjọ́ náà dé. Ìyẹn mi pé kò dalẹ̀ nìyẹn. Ó bá Igboho ṣe bàbá ni ò bá ṣe. Kí dẹ̀ ní rísì tí ò fi bá bàbá ṣe nínú ìwà tí bàbá ń wù. Bàbá níwà tí ò tọ́ tí ò lè gbé Yorùbá délẹ̀ lérí nínú ọ̀rọ̀ wọn nínú bó ṣe sọ ló fi yẹ̀bá. Sákì Ọlájọ̀ọ́jì náà purọ́. Àwọn Olúkọ̀yà tán ṣe méjì pọ̀ purọ́. Máyégún náà tún parọ́ ẹ̀yà wèrè ṣe yín. Àbẹ́ tí yín gbígbà tí Máyégún ní pé ìgbà tó ń pe bàbá lórí ọ̀rọ̀ Igboho pé bàbá Akintoye sọ fún un pé ibi tí Igboho wà nínú prison yẹn ló dáa. Sọ lè jọmọ bàbá kí bàbá ní ọmọ kí Igboho inú prison tí Igboho wà ló dáa. Àwọn làwọn fi kalẹ̀ síbẹ̀ kán mọ́ bàbá etí gbogbo yín dín nígbà tí Máyégún plọ́tò pọlitíkù. Máyégún kì í ṣe general olórí o. Máyégún ní UK tó fẹnu sọ etí yín di. A ní bàbá ń wo àwọn nǹkan tí ò lè gbé wa délẹ̀ lérí. Èmi ò dẹ̀ ní báyìí sí nídìí àìmọye tí mo gbọ́ nígbà tí wọ́n fẹ́ mú àwọn ọmọ kí ló dé tó fi dìlé àwọn ọmọ. Wọn bá rìlíìsì àwọn mẹ́jọ tí wọ́n kọ́ fẹ́ rìlíìsì níjọ́ tí wọ́n lọ kọ́kọ́ gbé wọn lọ sí court. Bàbá ló dìlé ní owó.
èmi ń sọ fún bàbá pẹ̀lú àwọn Erelu lórí fún pé 1.5 million tán send sí mi ẹ jẹ́ fi san owó yìí bàbá nínú páwọn máa san wọ́n tún bàbá bí léèrè Erelu wà lórí fóònù alájà wà lórí fóònù àtàwọn kan ọ̀rẹ́ kan náà jọ alágbàlá mórí fóònù tá fi question bàbá ẹ jẹ́ ká lọ san lọ́wọ́ bàbá ní rárá ò máa san Erelu wá béèrè lọ́wọ́ bàbá béèrè ọjọ́ dẹ̀ tí ń lọ àwọn ọmọ sì wà nínú court wọ́n wá béèrè lọ́wọ́ bàbá wá dáhùn that's why tí bàbá fi kí mi jọ́nà tí mi fi dáhùn dáadáa ẹni ọmọ mi mo gbúrò sí ẹ̀rẹ́ ọ̀káre mo kàn sí o ọdún ń lọ bẹ́ẹ̀ lára ń ta mí pé táìmù ń lọ náà ń kàn mí ní kóòtù pé wọ́n ti ń ṣe tó wọ́n ti ń lọ bẹ́ẹ̀ ni pẹ̀lú mi fi kọ́ pè mí wọ́n ń gbà tẹ́ Erelu máa béèrè lọ́wọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tí Erelu bá rìkọ́ọ̀dù ọ̀rọ̀ yẹn sílẹ̀ kẹ́ bí wọ́n léèrè kí wọ́n gbé jáde torí mi ò ní aburú fún wọn lèmi ìṣe rìkọ́ọ̀dù orí fóònù mo sọ ní alágbàlá ọ̀rẹ́ kan jọ ẹ̀ alágbàlá Erelu o kíní ni o Erelu màmá Erelu tó wà ní UK tẹ́ ẹ̀ máa ń pè Erelu Gbàgàní yes wọ́n wà lórí fóònù alájà wà bẹ́ẹ̀ tá a fi béèrè question lọ́wọ́ bàbá nígbà tó délé ẹ̀ka bàbá tó ní àwọn máa pe àwọn ọmọ wọn máa lọ sán nígbà tó máa fi béèrè question ní ọwọ́ bàbá nígbà tó di ẹlẹ́gbà bàbá ní ó dáa bàbá ò tí kúrò lórí fóònù o bàbá ò tí kúrò lójú kan bàbá bá ní ok owó yẹn mo ti bèrè sí wọn láti lo owó yẹn lálẹ́ àná wọn láti lo owó yẹn ní alẹ́ àná mo wá wò pé alẹ́ àná so tó bá yẹ pé wá fi yín lẹ̀ ẹ ní ṣe nǹkan kan ẹ dẹ̀ lẹ́ẹ̀ máa san wọ́n dẹ̀ ń bí ilé ẹ jẹ́ ká lọ san ẹ jẹ́ ká wà lọ san ẹ ní rárá pé ẹ máa san lójú kan náà láì fi pé bàbá kọ́ ti fóònù bàbá wá ní ẹ àti lo owó yẹn láti alẹ́ àná ẹ̀yin ọmọ mi ẹ lọ san tẹ́ bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ kó yẹn náà fún èmi náà tẹ́ bá jẹ́ pé ẹ fẹ́ kó fún mi ẹ lè fún bàbá yín Erelu wá ní rárá kì í ṣe pé a fẹ́ fún yín bàbá tá a bá fẹ́ fún yín ọ̀kan lórí tàwọn ọmọ yín ni táìmù yẹn lọ́jọ́ náà wọ́n dá àwọn ọmọ yẹn padà sínú prison ṣé ọ̀dẹ lẹ́rù pé ẹ̀ ń bá ṣe ni ẹ mọ̀ pé starting delay pọ̀ nù nǹkan tá à ń ṣe delay ti pọ̀ jù ìwọ tó pè mí ní wèrè ọ̀run bá mi fi kú òjijì pa tilétilé olórí burúkú yìí Ọlọ́run mi jẹ́ ó rágùn àkóbá jẹ́ ó rí wàhálà jẹ́ ó rí dààmú àdàbí tí n bá ti kú ọ́ mọ́ wọn torí mi ò ṣe Yorùbá nation fíìmù mi ò ṣe Yorùbá nation orí ahọ́n tèmi ni pé òmìnira lẹ gbẹ̀gẹ̀ tó bá jẹ́ pé ẹ̀ tí ì ṣetán ẹ má fẹnu sọ pé ẹ ti ṣetán ẹ wá sọ ẹ̀yin lẹ sọ fún wa pé ẹ ti ṣetán ó wá di yátán nìsín ẹ sì wá ní pé kò rí bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run bá mi fi àjálù ibi lérí tó sìn olórí burúkú tó ń bú mi bíbá ìwọ tó pé rẹ̀ ní Sakaraya yẹn Peter Ọlọ́run jẹ́ ká já àjálù ibi kò ṣe kọ́dún tó parí yóò rí bànújẹ́ láyé rẹ̀ Ọlọ́run mi ò rédèrèdè ló ń gbẹ̀yìn òṣùpá gbogbo ẹni tó bá dojú ogun kan bí jẹ́ kí rédèrèdè gbẹ̀yìn ayé wọn ara kò tẹ̀lé yín rì